mùsùlùmí tí mo sì fẹ́ challenge tí ń jẹ́ àwọn àfa ìní pé olórin kì í ṣalágbe tí ń jẹ́ olórin torí bẹ́ẹ̀ lómi ọba dápara wọn gbé alágbe lolórin alágbe lásánlásán torí nǹkan méjì ni mo ṣe fẹ́ ṣàlàyé ìrìn àjò yìí méjì ni màá sọ mbẹ̀ ìgbà tọ́rọ̀ mi yìí wá ṣẹlẹ̀ ara àwọn èèyàn tẹ́ ń sọ pé alágbe lásánlásán alágbe lọ́tún alágbe lósì alágbe níwájú alágbe lẹ́yìn ẹni ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ nítorí pé ẹlòmíì ń sọ pé torí pé ó ti ṣẹgbẹ́ awo ni orí rẹ̀ burú ni ẹgbẹ́ wo lẹgbẹ́ awo ọ̀hún tí wọ́n máa ṣe níbo ni wọ́n ti máa ń ṣe níbo ni wọ́n ti ń ṣẹgbẹ́ yẹn níbo ni ìpín ẹgbẹ́ yẹn wà ẹlòmíì ní ṣe torí pé tí ń ṣògbó ni ìgbà tẹ́ mọ̀ pé ń ṣògbó ni tẹ́ mọ̀ pé ń ṣaláwo kí lẹ wá lọ síbẹ̀ láti lọ rèé ganu síbẹ̀ sí. eléyìí tí mo wá fẹ́ sọ tí mo fi ní mò ń challenge ni pé n ti ń jẹ́ olórin kì í ṣe alágbe olórin yẹn ṣalágbe o. ìṣòro táwọn olórin ní ni pé ọlá pé wọ́n súnmọ́ Kàábà wọ́n dènà sọ́gbọ́n gbogbo olórin ni mò ń bá wí wọ́n súnmọ́ Kàábà wọ́n dènà sọ́gbọ́n ká ní wọ́n bá fẹ́ súnmọ́ ọgbọ́n ni babaláwo ló yẹ kí wọ́n máa tẹ̀lé gọ́ọ̀gọ́ bí wọ́n ti ń tẹ̀lé àwọn àfáàhùn. kí nìdí ẹ̀ ẹ rí i pé ló ṣe jẹ́ pé orin Saheed Òṣùpá ọdẹ yàtọ̀ níwọ̀nba bí Saheed bá ń pèdè yóò pèdè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìjìnlẹ̀ pẹ̀lú èdè pẹ̀lú ifá torí pé ó súnmọ́ ọgbọ́n ni ẹlòmíì á pè wá ní ọmọ ọ̀dọ̀ àgbà ẹlòmíì á pè wá sọ pé ó ti kọ́fá jìnnà Saheed Òṣùpá ọ̀gbọ́fá ó súnmọ́ ọgbọ́n ni bẹ́wẹ́ bá ti pẹ́ láàárọ̀ sẹ́ máa dọ́sẹ́ ni. Saheed Òṣùpá bó ṣe wá jí ọlọ́gbọ́n olóye onímọ̀ ọlọ́jọ̀gbọ́n ni nínú olórin ẹ rí i pé orin rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ti ń dọ́gbọ́n nínú orin rẹ̀ lẹ́lọ tán yòókù náà kìí ṣe pé ọlọ́gbọ́n ṣùgbọ́n ẹ̀ta tẹ́nà pọ̀ mbẹ́ ara mi nínú rúmọlẹ̀ n ti ń jẹ́ olórin kì í ṣalágbe mo tún sọ lẹ́ẹ̀kan sí pé ọlá pé àwọn olórin súnmọ́ Kàábà wọ́n dènà sọ́gbọ́n ni babaláwo ló yẹ kẹ́ ẹ mọ́ ṣe gọ́gọ́ tẹ̀lé. Saheed Òṣùpá kí wọ́n sáré mú yìí jáde lórí ọmọ yìí tí wọ́n lọ fẹ́ ṣe ìmáàmù ó ṣe máàmù ó ṣe máàmù jẹ́ kọ́ ọmọ rẹ jẹ́ ọ̀yà bó ṣe yà bí wọ́n ṣe yà ń ayé ń fi tiẹ̀ tọrọ tí wọ́n bá sọ pé ọ fẹ́ yà bí Ajíkòbí ìyẹn Saheed Òṣùpá tó bá ní bí Ajíkòbí lọ fẹ́ yà bí wọn náà ṣe máa lọ rèé ganu sínú ọlọ́run tí ọ̀wá sọ lẹ́ni tí ń lọ rèé ganu sí tó jẹ́ pé bàbá fẹ́ jáde nínú ilé owó ni wọ́n fi pè ọ́ wọ́n tó pè ọ́ pẹ̀lú invitation ni kódà ó tó fún ẹ lọ́jọ́ sáwọn àfáà lè fún ẹ lọ́jọ́ pọ́jọ́ báyìí ni mo ráyè ní kẹfì náwó yín sí kò ṣeé ṣe kò ṣẹlẹ̀ rí etí ń jẹ́ olórin kì í ṣe agbe mo challenge àwọn tó jẹ́ àfáà ni lórí pé iṣẹ́ orin iṣẹ́ agbe ni tíra tó bá wá fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ orin iṣẹ́ agbe ni ẹ̀dí agbọ́ àìgbọ́n tán torí pé nílẹ̀ káàárọ̀ òjíire kò sí ti ń jẹ́ agbe ṣíṣe nílẹ̀ káàárọ̀ òjíire àìsàgbè ẹ̀yin lẹ́kọ́ àwọn àtọ̀hún rìn wá àwọn bábíálà àlùmọ́jìrì ẹ̀yin lẹ́kún ọwọ́ sọ̀dọ̀ wa tá a fi ń tọrọ agbe ìrìn àjò tọ́fẹ̀ jọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ wa nílẹ̀ káàárọ̀ òjíire ni pé bẹ́ẹ̀ bá jó lóríṣà wọn ni kó gbó òòṣà jáde òòṣà tó bá sì gbé jáde ó ní bí ó ṣe ṣe tí ó fi mọ kiri ká torí pé òrìṣà fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ nù olórin yẹn ṣalágbe o. báwo ni ìrìn àjò ti ń jẹ́ orin àtàgbèsè papọ̀ ifá ní agbe ńlọlọ́hùn aró àlùkò ńlọlọ́hùn aró agbe orúkọ ni ṣé bẹ́ẹ̀ mọ̀ pé iye agbe ń bẹ ẹ lọ sọ́jà ẹ lọ bèrè ẹ lẹ́fẹ́ rẹ iye agbe wọ́n mẹ́ iye agbe jáde. ìlànà orin kíkọ kan nu ló ṣe jẹ́ pé nínú ọ̀rọ̀ tá a gbọ́njú bá ní pé ìgbé kíké ìníṣẹ́ ẹyẹ nínú oko ìlànà ohun orin kan ló ní ṣe pẹ̀lú agbe ẹyẹ agbe lolóhùn aró àlùkò lolóhùn aró ọ̀bàrọ̀ wọ́n rìn lolóhùn gorodẹ tíra tó fìdí ẹ̀ múlẹ̀ pé orin kíkọ agbe ni ẹ̀jẹ̀ agbọ́ sẹ́bẹ̀ nínú àdìsí inú àlùkùránì ẹni kò sí ti ń jórin kò sí ti ń jẹ́lù ń bẹ lọ́dọ̀ tiwa wọ́n sì wá jálágbe owó tó tówó ni wọ́n fi pe ẹni tó jẹ́ olórin kò sẹ́ni tí máa fowó pe àfáà àlólórin a máa tó fún ẹ lọ́jọ́ pé ọjọ́ báyìí ni mo ráàyè bẹ́ẹ̀ bá wọn pẹ́ fẹ́ fòde síbẹ̀ ń ṣẹlẹ̀ nítorí pé a nífẹ̀ẹ́ olórin bẹ́ẹ̀ pa fẹ́ pè lóde kódà nílànà tí ń jẹ́ babaláwo àwọn babaláwo yẹn ganú sí o tó o bá fẹ́ pe babaláwo ní ayé lọ́dàáyé pé ká fi ìfẹ́ tó pé lágbájá kan mọ̀ sọ pé báyìí kásá báyìí káwọ́ di bẹ́ẹ̀ yóò bá ránṣẹ́ sí babaláwo ọmọtí ó mọ̀bí ó tún ní àwọn tó tún mú pé ọyá lágbájá mo fẹ́ kọ́ wá yẹ̀mí ló kan bò wò nítorí pé a fẹ́ lọ rèé luke fúru ẹni bẹ́ẹ̀ wọ́n á máa lọ fi ránṣẹ́ sọ́rùnmìlà wọ́n fi pe baba ni báwọn pè ní pè fa léyìí tó dípò invitation ayé ètò àwáyé Ọ̀rúnmìlà ní bẹ́lẹ́ bọ́ ọba pé ní ọlásè fi hàn yẹ èèyàn wọn ò pè ọsẹ́ bọ wọn ò pè ọsẹ́ tutù wọn ò pè ọsẹ́ ní àjò ọwá ló débẹ̀ pọ̀ wá rárá babaláwo ganú sí babaláwo ganú lọ babaláwo ganú bọ̀ à ń ṣe nǹkan gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà bó ṣe fi yé wa ni owó ni wọ́n fi pe babaláwo bí babaláwo bá wá tún débi tí ó ti wá tún lukin
láti ṣàyẹ̀wò láti yẹrú ẹni bẹ́ẹ̀ ló kàn bòwò. Owó ló tún dàníyàn sí eléyìí tó tún fi ṣèbéèrè. Èyí tó fi ṣèbéèrè táwo tún ni bọ́ọ̀ bá tiẹ̀ fáwo lówó ọkọ̀ èyí tó fún awo gangan èyí tó fún ó ti tó gbé awo délé. Torí pé kò sí iye tí babaláwo ò lè sọ pé lòun ń dáfá tó bá ti jẹ́ pé ntí ó dà fún ọ òdodo ni bó ṣe pé ntí ẹnu ara ìdúrà wa lọ. Bàbá wa lọ tá a bá lọ bẹ́ẹ̀ bàbá wa tún sọ pé ìfara tún dálẹ̀ ètùtù la bá tún fẹ́ ṣe ìyẹn kù sọ́wọ́ fata bá dà eléyìí tí bá ń sọ̀rọ̀. Àfa olówó tí ó gbà bọ́ bá dọ̀hún dandan ni kó sagbe àti padà babaláwo ò ní sagbe àti padà àfẹ́ tó bá lu ti ara ẹ̀ bíi tìmọ́kò lókù. Ló ṣe jẹ́ pé gbogbo ohun tí ń jẹ́ òde lẹ́tì mọ́ ráwọn àfa àtọ̀ jẹ́ pé wọ́n fún èèyàn gbẹni gbogbo nǹkan ni wọ́n mọ̀ fi ọlá fátì àgbà kì í wọ́pọ̀ nú àwọn èèyàn tí àfọ́ ọbẹ̀ lóde wọn tó de wọn ní sú. Àfẹ́tọ́ bá tún ní tíátà lọ́wọ́ tó kọ́ tíátà mọ́sẹ́ lókù tó jẹ́ pẹ́rẹ́ ní fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn lóde làwọn ènìyàn sọ pé bí òní tí mọ̀ pààyàn. Ẹbẹ̀ tó lè tó tún ṣẹlẹ̀ lánàá àbíjẹta àwọn àfáà kan lọ sóde wọ́n débẹ̀ wọ́n lọ́n fún ọ ní ìṣẹ́jú mẹ́wàá wọ́n mọ̀ pé ìṣẹ́jú mẹ́wàá ò tó àwọn ìṣẹ́jú mélòó wọn ègbowó ìṣẹ́jú mélòó ni wọn ègbowó. Àwọn babaláwo ẹ̀yà ajá wa náà kíyèsí bàbá fẹ́ mú kọ̀ọ̀sẹ̀ bàbá tiẹ̀ mú kọ̀ọ̀sẹ̀ ká mọ̀ múrù kọ́sẹ̀ yòó látara wọn kọ́ mọ̀ jẹ́ pé gynecologist àbí gbogbo ohun tí ń ganu láyé ìyọ́ padà dàbùkù náà fáwo. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé Wàsíù ó ti sáwó torí ipò sáwó ní sẹ́ ń rí àwọn àfáàfin ṣé bẹ́ẹ̀ mọ̀ pọ́ sáwó kí lẹ wá délé ẹ̀ kí lẹ wá lọ ẹ mọ̀ pọ́ sẹgbẹ́ kí lẹ wá lọ. Wàsíù kan náà lọ́jọ́ tọ́jú olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ́ sọ pé yóò túnra rẹ̀ wẹ̀ sínú Islam ni ẹni kì í sara Islam mọ́ ọmọ ọba sì ni kì í sọmọ ẹrú. Nínú àwọn ọ̀rọ̀ kọ̀ bá kò gbé ọ̀rọ̀ dèdèrè ọ̀rọ̀ ànílàáká ìtẹ́lómi ọwọ́ àmọ́ àti ẹ̀ tó sọ ẹ̀ wọ́n ń fi àwọn àfáà wé tí wọ́n tó wájú Ọlọ́run ẹlòmí a sọ pé àwọn àròlé Ọlọ́run tá a làròlé Ọlọ́run ànábì gangan sàròlé Ọlọ́run ni èwo lẹ fi àgbà gan àwọn àròlé Ọlọ́run làáfà kí lànábì lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́rú ni ẹ̀yin náà tún lẹ́rú àbí àwọn kan lẹ́rú àwọn kan làròlé Ọlọ́run àbí gbogbo tí ń jẹ́ mùsùlùmí pátá ṣé ń lẹ́rú ni àbí làròlé Ọlọ́run àwọn wo lẹ́rú ẹ ṣàlàyé ẹ̀ fún ẹjá gbọ́ ẹlẹ́rú ẹ̀ láròlé Ọlọ́run ó kọ́ yẹn pọ̀ lọ́tẹ̀ mọ́ pè bẹ́ẹ̀ ẹjá mọ bí ẹ bá wà bẹ́lẹ̀ bọ̀ bá pè ní àṣefín ọ̀yẹ̀ yẹn àǹkan sọ ọba yẹ pé Buhari ọmọ Musa ni ọba jẹ́ Buhari ọmọ kí ni Buhari ọmọ Musa ó ṣe èèyàn tọkọ gbẹ̀tẹ̀ tọkọ gba lámbà ìjọsẹ bí Buhari ọmọ Musa ni lóde kíni òde Sàdé Òṣùpá ṣé bọ́lọ́rọ̀ jọ sọ́njọ́ náà tó ní ẹ má torí owó àwọn láti bá wọn sọ̀rọ̀ Ọlọ́run bí Buhari ó tiẹ̀ sọ̀rọ̀ ó ti dẹ́yìn tán kó tó fèsì kìí ṣe lójú ibẹ̀ ni Ajíkòbí sọ̀rọ̀ láti fún Wàsíù Àyìndé Màṣá olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú kìí ṣe níbẹ̀ ló ti fún lésì. Torí pé bá a bá wo ọjọ́ orí Wàsíù gangan gbogbo àwọn àfáà tí ń jáde lẹ́nìí tí ń sọ̀rọ̀ sí tí ń sọ pé nǹkan báyìí lọ́sọ tí ọ̀dà ọ̀rọ̀ tó sọ ọ̀dà ọ̀rọ̀ kọ̀bákùn gbé ni ọ̀rọ̀ burúkú ni ntí ọ̀dà ni ntí òṣè gbọ́ ni ntí ọ̀lẹ́tọ̀ ni mélòó nínú yín lẹ lọ́jọ́ orí Wàsíù lórí ẹ bá ní ọ̀gbọ́n bẹ́ẹ̀ bá gbọ́n jùlọ ẹ̀ lè gọ̀ tó ìkànnà lẹ́fọ̀ọ́ mú bẹ́ẹ̀ bá sì gọ̀ jùlọ ẹ̀ lè gbọ́n tó gbogbo tí ń jẹ́ orin kíkọ ẹni tó bá lọ́pọlọ ní máa kọ ẹ̀bùn lórin ẹni tó lọ́n bá sì fún ni kọ̀sẹ́ tó lọ́n ọba ò lè fún ẹ̀bùn lórin. Wàsíù títí ń kọrin more than 40 years tàbí kí n sọ pé 40 years títí ń kọrin ìwọ tó bẹ̀rẹ̀ iṣẹ́ àfáà tí o ti jọdún 15 lọ oníkọ́ sọ̀rọ̀ oníkọ́ mọ́ túbá èmi ò ní kí Wàsíù ọmọ túbá o oníkọ́ mọ́ túbá bí wọ́n bá sọ ọ̀rẹ́ sáwọn náà sọ bí n tó sọ ọ̀dà pípọ́ lọ́ọ̀rẹ́ túbá ń ganu sí bó tẹ̀ pé Wàsíù ọmọ ẹni tí ń bá wí kì í ṣe gbogbo àáfàá tó jókòó kì í ṣe gbogbo wọn ní ọmọ bá wí torí pé pípọ̀lọpọ̀ náà àwọn àáfàá tó jókòó náà ti pè sóde pé lágbájá àwa náà nínáwó àní tá a fẹ́ ṣe wá pọ́n àwa náà lé so bọ́jọ́ tiẹ̀ náà bá dé tí wọ́n bá lọ síbẹ̀ kò tí ì sí tó burú irú bá a ti ń sọ̀rọ̀ pẹ̀lú gynecologist tá à ń sọ yìí tó bá jẹ́ pé wọ́n bá fìwé pè wọ́n ni tàbí tó bá jẹ́ pé nǹkan kan bá dà wọ́n pọ̀ tí kì í bá jẹ́ pé nítòótọ́ lẹ lọ́ọ́ rẹ̀ ganu sí ni ó yẹ kí ìwé invitation ó ti jáde pé lẹ́tà tó fi pè á rè kódà tó bá jẹ́ pé lórí ìpè ni ó yẹ kí fọ́nrán ìpè yẹn ó ti jáde pé ẹ dákun ẹ bá ń ṣe fìdá fún ìyá mi ọ̀pọ̀lọpọ̀ ní òpè ṣé mọ́ṣáláṣí lọ́dà yín pọ̀ ni ṣé ibi tẹ́ ti jọ ń kírun lọ́dà yín pọ̀ ni Wàsíù Àyìndé ṣe mùsùlùmí ẹ̀ ń fún ni ẹ̀ ń fún gbẹni bẹ́ẹ̀ ṣe rí Pasuma tẹ́ ẹ rí fún wípé ọmọ ìyàwó ànábì ni dey play ọjọ́ ọmọ ìyàwó ọjọ́ ọmọ ẹ̀gbọ́n ànábì gbogbo ẹ̀ ń bẹ wájú Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ròyìn fẹ́ rí yẹn fún oníkálukú ló sì ní kọ̀kọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bá ní Wàsíù sáwó Wàsíù ti ṣògbó ni ẹ̀ ṣe fìrìn àjò ètò yẹn lẹ̀ kí wọ́n lọ rèé ṣe kò pé yín mẹ́rin àbẹ̀wò ni èwo ni kíní wọ́n wá sọ̀rọ̀ Wàsíù mà wọ́n ti ń bá wí gbogbo òde tí wọ́n bá ẹ̀kọ́ lọ́kọ́ gbogbo wa lọ́kọ́ lẹ́kọ̀ọ́ kì í ṣàwọn àfáà nìkan bí wọn náà bá jẹ́ babaláwo má kẹ́rẹ̀ bá wa ibi tí wọ́n bá pè ọ́ sí jókòó ara rẹ jẹ́
torí pé ọ̀rọ̀ kanlẹ̀ kan balẹ̀ yóò tó kan jẹ́ẹ́jẹ́ mi ni mo jókòó mi ti ń jẹ́ iṣẹ́ orin kìí ṣe sí agbe o àìmèrò-lérò àìmóyemóye àìlóyemóye la fi sọ pé iṣẹ́ orin iṣẹ́ agbe ni iṣẹ́ agbe iṣẹ́ orin kíkọ kìí ṣe sí agbe ọba ìmákọrin gbogbo ń tó bá yẹ fún àtúnṣe bẹ́ẹ̀ nìkan bá jẹ́rù jẹ̀jẹ̀ láàrin ìlú orin ni wọ́n fi bá wí wọ́n mọ̀ kọrin tí ó sì sí tí ó ṣe lójú orin lójú ogun bí tí wọ́n bá ti ń jagun bí wọ́n bá ń kọrin bẹ́ẹ̀ bí wọ́n bá nílùú mẹ́ẹ̀ àtọ́nílù àtọ́lórin wọn èdèwájú wọn o ogun ipa wọn o. bàbá wa wò ó tá a bá ń sọ pé n tó bí orin torí bí tálómi ó gbé ìròrí ẹ̀ lọ́rẹ̀ẹ́ yóò sọ pé ṣe bí wéré ẹ̀yìn adíwéré tí wọ́n máa kọrin kánú lé ìjísàrì pé ń ló bí orin èyí tí bàbá rẹ̀ sọ fún ọnu o kí wọ́n tó bí bàbá rẹ̀ hùn bàbá tó sọ yòó fún wọn ti ń kọrin ẹ mọ iye orin olórin tó síwájú tí ń jẹ́ Barrister kó tó di pé ọ̀làjú rìn àjòdé ẹ mọ iye olórin títí ń bẹ níwájú Barrister tọ́lọ́run wá gbógo fọ́lẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ akọni iní bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé nígbà tí wọn ò láyè àti jáde wọn ò gba ìbí Sunday Igboho bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa gbé tí ń jẹ́ oríyìn fún ẹnì kọ̀ọ̀kan nú ayé bí Barrister bá wá gboríyìn ìrìn àjò pé òun ni Dáúdù Fújì ti Fújì nu orin míì tó ń bẹ tó jẹ́ pé kì í ṣe ti Fújì o bẹ́ẹ̀ ni ètò ń bẹ tọ́ba wá jẹ́ pé orin Fújì lẹ́ ń pè lágbe ká mọ̀ pé èyí tí Barrister sọ ohun o lẹ́ ń sọ pé alágbe ní Fújì pé alágbe làwọn ṣùgbọ́n tí ń jẹ́sẹ́ orin kíkọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire kì í ṣàgbe ojúlówó sẹ́ni ẹ̀bùn lórin kò sì séèyàn kankan tó kọrin síwájú ẹyẹ bàbá aládùúgbò tí bá ń jẹ́ ẹyẹ ń kọrin ó ní n tó bí ààyè mọ̀ ni wọ́n mú jáde láti inú rẹ̀ ni wọn ò parọ́ ẹyẹ ń kọrin orin kíkọ kò síbi tí ń jẹ́ orin kíkọ yìí tí wáyé kò sí ṣẹlẹ̀ tó lè ṣẹlẹ̀ òun láyé tó jẹ́ pé kò ní lórin tí wọ́n kọ sí ọpọlọ bẹ́ẹ̀ kò sí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láyé tó jẹ́ pé kò ní nílù tí wọ́n lù sí pàápàá jùlọ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ṣùgbọ́n ká máa sọ pé tí ń jẹ́ orin kíkọ pé alágbe ni wọ́n rárá o invitation lẹ́ẹ̀fi pe olórin ẹ pe olórin ni àfi tí ọba mojúṣe àtẹ̀tọ́ rẹ̀ lókù owó lẹ́ẹ̀tọ́ fi pè é ẹ máa dúró owó tẹ́ fi pe olórin ni èló ni wọ́n fi ń pè àfà ẹ̀yin lẹ sọ pé ẹgbẹ́ sì dání dey play ẹ lọ fẹ́ nígbàlà ọ̀fẹ́ lẹ̀ ń bọ̀ ńgbẹ́ bá dọ̀hún èyí tẹ́ fi gbowó tí kó tó di pẹ́ kú ò lé pé iye bẹ́ẹ̀ ni ẹ fi pàfà ẹ ní wulẹ̀ ṣeyún babaláwo akúgbọ́n tíya ńgbà bá dọ̀hún á gbowó ká tó kú ò lé ńgbà bá tún dọ̀hún á tún gbowó tíya èèyàn wà débẹ̀ wà máa ṣàgbé ẹ̀yin lẹ gbé agbe wá nípa àlùmọ́ǹjìrì lẹ̀ fi ń dọ́gbọ́n máa ń fún àwọn èèyàn gbẹ lójú agbo bólórin bá pawó bí ọ̀bá pawó èyí tí wọ́n ti fi pé n kò lè jẹ gbèsè ẹ̀yin lẹ lè jẹ gbèsè epo bẹ́ẹ̀ bá jẹ gbèsè epo ẹ̀ sì jẹ gbèsè ẹ̀jẹ̀ kí ni gbèsè ẹ̀jẹ̀ ẹbẹ́sẹ̀ lẹ́nu ìdíbẹ̀ bẹ́ẹ̀ sì jẹ gbèsè ẹ̀jẹ̀ ẹ̀ jẹ gbèsè ẹbí kébi tá a lọ yìí ọbẹ̀ bi dé Ọ̀rúnmìlà elétò ni gbogbo ẹni tó bá ti lẹ́bùn Ọlọ́run ayé máa wá wọn ká ni òun gangan fi àwòkọ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ògbè àpótí òlòkó obìnrin dòbòde adífáfọ̀rún lòpìtàn bàbá ọ̀fẹ́ àwòkọ sínú ilé yóò máa yan jòjòlò lọ́rẹ̀ẹ́ ara mi nínú rúmọlẹ̀ Ọ̀rúnmìlà ọ̀fẹ́ àwòkọ sínú ilé torí pé ẹlẹ́bùn ni èèyàn ò ní gbóhùn rẹ̀ kí wọ́n má sọ pé sọ́lọ́ náà ló fún wọn ohun ọ̀tọ̀ báyìí ẹni tọ́lọ́ ń bá fún lẹ́bùn kò ságbe wá o kò fagbára wá o èyí téèyàn bá fagbára wá ní máa ń lẹ́yìn èyí téèyàn bá wá lọ́nà àìtọ́ ìní máa ń mú aburú jáde ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá lẹ́bùn kò síbi tí ó ti máa sọ̀rọ̀ láyé táyé ò ní fẹ́ tiẹ̀ táyé ò ní gbà tiẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí gbogbo yẹn kọ́ lọ́lọ́run fi rán ẹlòmíì ó sọ ọ̀rọ̀ náà ló sọ tó fi kúrò lórí afẹ́fẹ́ torí pé àfihàn yọ bẹ́tẹ̀ gbẹ̀yìn ìrìn àjò ayé ẹ̀ ni bàbá fẹ́ sọ̀rọ̀ síyàn tàbá fẹ́ pèyàn sínú pé ẹjẹ́ á mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jà mú lágídí mọ́ gbà gbogbo àtàwọn apanupọ̀ tá a lá ń bú ní ìsìn èbú wọn á túmọ̀ sí kíni kódà bọ́ bá tiẹ̀ wàá bẹ̀ wá gan kó tiẹ̀ wàá bẹ̀ wá ìbẹ̀bẹ̀ yẹn kò mú ìwà mọ́ gbogbo ìta sọ̀n sá lọ rè é parẹ́ ni àbí olúwayé màṣá ẹ̀yin náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ alágẹmọ tọ́jẹ́ pé jẹ́jẹ́ ní máa ń rìn ikú ń pa o ámbèlè ń ta sí ọ̀pọ̀lọ́ tọ́jẹ́ pé ń jẹran rẹ̀ mọ́lẹ̀ ni Ọ̀rúnmìlà ní kúkúndùkú abẹ́wé gẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ oògùn abigúnmọ́ gàlìgàlì ó ní téèyàn bá ti ní ọ̀pọ̀lọpọ̀ oògùn téèyàn bá ti lékè mọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ sọ pé àwọn kan ganu sí àwọn tí wọ́n bá ganu wá ẹ sọ fún wọn pé wọ́n máa ganu lọ padà lágbájá yọ̀kílọ̀ ń wá àti pé ọ̀rọ̀ òkú ìyá yín tí wọ́n bá yín ṣe kò tí ì sábúrú nínú pé kí wọ́n wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń gbẹ pé bá ti débẹ̀ àyè wájú wọn fẹ́ mú àtàsọ bóra ìyàwó ẹlòmíì ọmọ dàbúráká kó sáà lè sọ pé èèyàn láre bọ́ bá pàtàkì wájú ayé bọ́ bá pàtàkì wájú Ọlọ́run kọ́ wá tán ẹni pé iṣẹ́ orin kíkọ iṣẹ́ àgbékọ olórin kì í ṣalágbe ẹ̀yin olórin ọlá pé ẹ súnmọ́ Káàbà ẹ jìnnà sọ́gbọ́n olófasábà bí ìrìn àjò àyà
súrà tó bá wá sọ̀kalẹ̀ tó fi sọ pé iṣẹ́ orin iṣẹ́ àgbẹ̀ni ẹ̀jẹ̀ àgbọ̀ àtú àbà fún orúkọ mi ò yí padà Evangelist Adéifá ìwà lẹ́sìn. because a máa já ọjà ṣẹ́tìrì àwọn ọjà látòjọ́ sílẹ̀ so màá máa já ọjà aṣọ a máa gbádùn ṣó yẹn lọ. Evangelist wọ́n ṣe kí ni wọ́n gbé wa débẹ̀ wọ́n gbé wa tìràbàyè pẹ̀lú ọ̀rọ̀ àwọn àáfà ẹ jẹ́ ká kọjá first word pẹ̀lú ọ̀rọ̀ àwọn àáfà lórí ọ̀rọ̀ Ganusi ọ̀gá ṣe Ganusi ṣe rí ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn tó máa bá wa dé ní ilẹ̀ Yorùbá wàláì àti mọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ tó dẹ̀ lè sọ ẹ̀jẹ̀ Jésù ẹ bá mi ṣe ètò yìí ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé because ó tún ní fídíò àáfà kan tí àáfà yẹn go testify wípé ṣe ni àwọn àáfà ń ganu sí ìjà ọkọjá eléyìí náà ká tó já wọn tó kù ẹ gbọ́ àáfà yẹn testify wọ́n jẹ́rìí sí wípé yes ẹ ń ganu ẹ̀yin àáfà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àáfà yẹn ká gbọ́ nǹkan tá àáfà yẹn sọ ká tó wá ṣe analysis gbogbo ẹ̀ papọ̀ ká tó wà là tẹ́ tá bá wá ṣe ń gbọ́ lọ máa máa display ọjà fún wa máa máa faṣọ hàn wá a máa wo ọjà mo ń bọ̀ a máa wo ọjà ẹ já máa gbádùn àáfà yìí lọ. èmi ò mọ oríṣi tí gbogbo èèyàn ń bí bàbá wa mufti oníkìjìpá ní pé wọ́n ń bẹ níbi tí K1 ti sọ pé kọ́ ganu sí wọn á ní kó sọ sọ́ọ̀dì wọn ò sọ sọ́ọ̀dì ẹ wá ń bú bàbá oníkìjìpá pé tó tí wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ bínú kó ń bẹ́ẹ̀ ni bínú kó ń bẹ́ẹ̀ Ọlọ́run ò tó ọ síbi tó lè bínú kó ń bẹ́ẹ̀ bàbá oníkìjìpá mọ̀ pa ń ganu yes wọ́n mọ̀ pé àwọn ọ̀fà ń ganu wọ́n ní ìtura ẹ̀kẹ́ ganu sí lẹ́yìn láti kọ́jú ẹ̀kẹ́ ganu sí ọmọ ọ̀fọ̀ mọ́tò ní pé wà lọ́wọ́ tún lẹ́nu ẹ̀mí tó ń lọ tó bá sì ti kú ọmọ ilé lòún gbà lọ. Ganu sí bẹ́ẹ̀ bẹ̀tù nígbà ń ganu sí òun ní ìfìdáhùn àmọ́ gbẹ́gbẹ́ wà kọ́ lọ́wọ́ òkú lọ́gbẹ́gbẹ́jọ àwọn ẹ̀yẹ lọ́nà ìjókòó dákun òkúta òun ẹ̀ tó nítorí ẹ̀ ló gbọdọ̀ fi nìjókòó lọ́gbẹ́jọ ṣẹ̀dá nìkan ní òwò náà. ẹ̀wọ́n ẹ̀sìpẹ́ẹ̀tì kí bàbá wa bísíjì yá ẹ̀sìpẹ́ẹ̀tì pé ọwọ́ burúkú mẹ́kọ̀ọ́ máa lálẹ́ kéwà kò bọ́ síbù wọ́n lè ìnváìtì wọn làwọn fi wà ń bẹ̀ ẹ máa ní mọ́sá àfáà kan ní mọ́sá àfáà kan tàná náà ò ní sọ̀rọ̀ ìjọ tí K1 the ultimate tó reply Musa Akóredé òṣòṣì lójú ọgbọ́n fún gbẹ̀mú mi lẹ́bí kú K1 lẹ́sìn yes wàá ní ọmọ Musa prógámù mi lọ tún fún K1 ní èsì prógámù tòṣùpá yẹn wọ̀ kú lẹ́sìn. kíkọ́ kọ́ máa ń dàrú ẹ wọ́n sọ pé mufti ó jẹ́ kó fún lẹ́sìn èsì wọn ní mufti bẹ́ẹ̀ fún lẹ́sìn ṣé ẹjọ́ kìí ṣe ní mufti máa ń lẹ́sìn kí ni kọ́kọ́ fún yẹn wọ́n kò fẹ́ kó K1 lọ́wọ́ àwọn àgbà lọ́ fi ní kò sọ sọ́ọ̀rì ó lè ní wọn sọ sọ́ọ̀rì kò sí ìkàtọ́ kan mufti mẹ́. ẹyẹ gbọ́ àgbàlagbà iṣẹ́ kékeré kan ni wọ́n ṣe ká tó débẹ̀ àwọn ní ẹ̀ ganu ẹ̀ máa ganu ni ìjókòó fi dáhùn ẹ̀ ganu sílẹ̀ lẹ́yìn ẹjọ́ ohun tí èèyàn bá kú àwọn oníwọ̀n lọ sọ fún àfáà pé èèyàn wá ti kú ni wọ́n fi dìde wá ìṣe wọ́n pè ìwọ ló ń lọ tọ́jọ́ tí wọ́n lọ ó ti lọ di ṣéwù kalẹ̀ sí ìjókòó níjókòó tí wọ́n rò pé é sí torí náà mi ò fẹ́ kí gbogbo yín máa kọsẹ̀ lára mufti pé mufti jẹ́ kó bínú kó òǹbó níbi òde tí wọ́n pè wọ́n sí pé wọ́n ní lẹ́kítọ́rà àwọn ọ̀dẹ̀kọ́ ló máa ń pọ̀ ganu torí wọ́n pè wọ́n ni mo fẹ́ kéwọ́ kí wọ́n bá mi ṣe wáàsí torí náà ẹ̀yà àfa yìí náà ẹ̀yẹ ganu ẹ máa ganu sí mọ́ọ́nìdì ẹ ganu sílẹ̀ láti lè kájúrì ẹ farabalẹ̀ ń bẹ̀ tó bá kú ń bẹ̀ kápọ̀ ń lọ ọ̀bọ̀ míì ni tó mọ̀ pé bòmí ló ń lọ ṣùgbọ́n má parọ́ pé mo fẹ́ lọ prógámù kan ò sí ń dalẹ̀ lọ ni nígbà yẹn kó ganu sílẹ̀ òde kí ni ó ganu sílẹ̀ ilé ìsìn gbogbo wọn sì aganu wá ni ẹni tó gbọ́ lọ farabalẹ̀ ilé wọn sì kẹwàá lórí ẹ̀ torí pé tọ́lá ìdúkà lóbi wa Muhammad ni. wọ́n ní
wá ìyá rẹ̀ irọ́ sọ́kì ẹni ẹ̀yin náà wá ganu kalẹ̀ níbí lọ tí wọ́n kọ́ bísí ilé kéwú tó ń káwọn ọmọ ń kéwú ni òun wá ganu náà rẹ̀ lọ́jọ́ kó o sì ní ẹsẹ̀ jálàbí náà ò níbi jókòó kó máa ní nọmba 1 dà nọmba 2 dà nọmba 3 dà kó bísí tìyẹn náà ò ní yẹn náà ṣe ó wá ní kankan ṣe òjò kó lé kó máa tìlọ́ wà ní kùránì kó máa ti bẹ̀wọ̀ nínú ọlọ́run kún jẹ mílíọ̀n ó ní ẹsẹ̀ ẹ̀rọ ní mufti jẹ́ kó fún lẹ́sì mufti ẹ̀yìn sẹ́ni sẹ́fẹ̀ yìí ló ń bá wí kò ṣe mufti ló ń bá wí mufti sí lọ́wọ́ rà lọ́wọ́ wájú ẹ̀yìn ẹ̀yẹ ni ó fi ní kó ṣe sọ́ọ̀rì ó lè mú ọmọ tó ń ṣe tó ní kí wọ́n máa ń ganu ilé ìmọ̀ tó ń sọ tó ní kí wọ́n ṣe kí ni ẹlẹ́kùsọ̀ wà wá ganu ni àdúgbò wa gbé náà lórí náà máa ganu sí tí ó kà wọ́n ti fi dáhùn ẹ̀kọ́ gba mòlúdì lọ wọ́n lọ jókòó sí fi dáhùn torí owó tó bẹ́ẹ̀ rí ń bẹ̀. ẹ bá nàbí dáadáa bí ìyẹn ṣe jẹ́ nìyẹn ẹ má bínú tí má ẹ lè fi ké wa lẹ̀ òun nìyẹn ọlọ́run nìyẹn àwọn sáà kan ló ń bá wí èyí tó máa ń bá wí àwọn náà ní kó máa àwọn tó ń tún bá wí kó máa ń ganu náà kú mọ́ra wọn káwọn ń ganu ìwọ̀n òde ní kó tún máa ganu lọ ìdáhùn wọ́n tún wá ganu ọ̀hún náà ni. wọ́n ti bí mọ́ wọn. wọ́n sì tún máa ganu jọ mí èyí tí kékeré wọn kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ni pé tó máa kú àwọn tó bẹ́ẹ̀ sí ni kó torí ẹ̀ kó fún mọ́ tí ó máa sọ. ọ̀nà ayé fún un náà tó bá kú àwọn tí ó sí ni kó ronú pa owó ò ní lè sọ̀rọ̀ mọ́ ìyẹn ló gbọdọ̀ wò ìyẹn ni bàbá mufti bẹ́ bọ́ kú lára rẹ̀ ẹni tẹ́ ká bàbá mufti sọ̀rọ̀ kò gbá kápẹ́ ṣéwù kan ní ìyẹn ṣéwù tí ò níbi tó ti ń bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì ẹ wá raṣọ ẹ jọ̀ọ́ ẹ má ganu o àwọn tó ń ganu ẹ jẹ́ kó mọra wọn bọ́ọ̀sì kan la ṣì já o a dẹ̀ ṣì máa já tó pọ̀ ohun rèé ló fi fọmọ out òun ló wà bí àwa tí kò tó wà ní bọ́ọ̀sì kan jáde tán tí bá sọ fún yín pọ́pọ̀ yẹ́yẹ́ ẹ jẹ́ bá wa ṣí ètò ẹ̀yin tẹ́ bá nídìí àwọn agbádá tẹ́ fẹ́ lò lọ sóde ẹ contact Lady K gbogbo ẹ̀yin dádì tẹ́ bá gbọ́ ó mú yes dákú àṣé Kampala lẹ fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ nídìí Kampala àdìrẹ ti dé o ó wọ̀lú bìbà look at it ẹ wọ àwọn àdìrẹ very very beautiful very very beautiful gowns ó pọ̀ ó yapa ẹyin yẹ́yìn bàbá mi ẹ wá patronize baby of Yorùbá nation ó pọ̀ mi tí kò ti bọ́ọ̀sì kan tán o oh my god ayé wà lẹ́ni òsì nǹkan ẹ tún wo kọ́lọ̀ yìí another colour tún wà fún style yìí o look at it ẹ wo bó ṣe lẹ̀ lójú bó ṣe fine sexy baby sexy colour ọmọ ẹ̀lẹ́ yóò bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ má ganu ẹ ṣàánú mi ẹ má jẹ́ kémi náà ganu ẹ wá bá mi ra ìjà ẹ̀yin náà tún wò ìṣ àwọn fine colour àwọn colour tó mú yes ẹ wo wọn new arrival new ones new one mo gbé dé oh my god ẹ wo ṣòkòtò àtẹ̀wù yìí ẹ wo new arrival bọ́ọ̀sì kan la ṣì ń tú o àti mú bọ́ọ̀sì mi o ẹ tún wò ṣòkòtò àtẹ̀wù lélẹ́yìí o yé gbogbo la ṣì máa wá tó wọ́n bá ìwọ̀n tá máa ká iṣẹ́ kékeré kọ́ ẹ tún wo eléyìí ooo ẹ ní báwọn wà kísà kẹ́yìn aṣọ ẹ ní lọ ganu lóde ìsọnù ẹ tún wò look at this ó mu àbí ò mu ẹ jọ̀ọ́ ẹ má ganu o ẹ̀yin tẹ́ nídìí agbádá ló pọ̀ ló yapa ló dé bìbà size by size sizes ni gbogbo agbádá mi yìí look at them ẹ wo ṣẹ́ ara ẹ̀ ó dùn mí pé mi ò ń ṣọkùnrin ẹ̀yin náà ẹ wo ṣẹ́ yẹn
ẹ pè mí kí snap ẹ kí send ẹ ránṣẹ́ sí yín kì í ṣe nǹkan tí màmá tún yẹyẹyẹ complete agbádá ni ṣòkòtò àtẹ̀wù àtàgbádá ẹ̀ complete òun lẹ́ ń wò yìí complete agbádá complete gbogbo ẹ̀ ló ní sizes ó pọ̀ this is another color oh I have cream color I have butter color ọlọ́run àánú o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin dáàdi ẹ wá bá mi rajà ẹ ṣàánú Lady K ẹ ṣàánú mi ẹ níwà kìsà kẹ́yìn aṣọ ẹ wo bó ṣe pọ̀ tó yìí agbádá ni gbogbo ẹ̀ agbádá ni gbogbo ẹ̀ kò sóde tí ò lọ kò select color any color ẹgbẹ́lé ní fìlà any color ní bàtà ẹgbẹ́lé eléyìí ò ń ṣe color tó máa select fìlà tó máa select color fìlà tẹ máa gbé sí no gbogbo color ló lọ fẹ́lẹ̀ ó dẹ̀ máa yọ dáadáa lórí ẹ̀ ìbàjẹ́ black ìbàjẹ́ red ìbàjẹ́ yellow ìbàjẹ́ brown ìbàjẹ́ blue ìbàjẹ́ turquoise ìbàjẹ́ lilac ìbàjẹ́ purple ìbàjẹ́ any color ẹ fi ṣe fìlà sí any fìlà tó bá ti mú ní party ẹ lò ó sí let's go there òun ni ó pọ̀ yẹ́yẹ́ agbádá gbogbo eléyìí àwọn eléyìí báyìí sí ìṣòkòtò àtẹ̀wù small size àwọn tó ní di small size ó ti dé big size náà wà ó pọ̀ yẹ́yẹ́ ẹ̀yin bàbá mi ẹ má gọra yín ẹ wo another color lélẹ̀ this one is wine color very beautiful ẹ wà ó òun ni mi ò ṣe kò gbà òyìnbó lọkọ̀ owó ọkọ̀ ẹ wò wọn ó ṣe pọ̀ o ọjà tó wà ní one box mi tí kò jáde tán ọdẹ tí a máa já second one òun ni ẹ wá bá mi raṣọ o Ifanjalist ti sọ̀rọ̀ wọ́n ní sọ̀rọ̀ tán wọ́n ní kọ́ yé ganu àáfà tó sọ̀rọ̀ yẹn ní tòótọ́ làwọn máa ń ganu ó ní tòótọ́ làwọn máa ń ganu ibi tó yẹ kó ganu sí wọn ò ní ganu síbẹ̀ wọ́n máa jọyọ̀ délé lẹ́bà tún yẹ̀rì ètè ilé olókùn ló máa ń dùn fún àwọn àáfà láti lọ ilé olókùn ó máa ń dùn fún wọn láti lẹ́wọ̀ aṣọ ní báwo lẹ ṣe fẹ́ wọ sí gbogbo ẹ̀ la máa wá arrange ìsìn gbogbo ẹ̀ ló mú ọlọ́run o ẹ pè mí ẹ wá raṣọ ẹ jájá bọ́ọ̀sì mi ṣé tí rí ẹrù kékeré kan ló wà nínú ìtajà o gbogbo ẹ̀ ni mo ṣì ń bọ̀ wá arrange tí máa ká wọn one by one aṣọ yìí máa fine o ṣé mi nílò eléyìí fún birthday mi báyìí ẹ̀yin bàbá ẹ jẹ́ ṣì máa já lọ́nà tó bá ti pé méjì mẹ́ta ń bẹ̀ iná ẹ̀ láti ṣe birthday ẹ mọ̀ pé birthday mi ti dé tán Sunday ni ẹja tún jà mí ẹja ajá mi á wá fi pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ á wá fi tò wọ́n ẹ wá raṣọ kò sí raṣọ mo sọ fún yín bó bá jẹ́ léèsì lẹ́fẹ́ ẹ pè mí bó jẹ́ àǹkárá bó jáde rẹ ṣé tọkùnrin ni tóbìnrin ni ẹ̀yin ẹ ṣàtìpé Lady K kò sí ìlú tí mi ò fi ń sẹ́ǹdì ẹ̀ sí ṣe ló yẹ kí n sẹ́ẹ̀tì kámẹ́rà yẹn kẹ́ máa wo bí mo ṣe ń ja kò sí space mi ní much space ń bíbà kò ṣó náà anyways owó ni ṣe ti rí lẹ̀ slick lélẹ̀ ẹ má bínú ó kọ́ọ̀tì ni ẹ bá ti wá sóbà ẹ̀ ilé ló ń pè ní sóbà ṣe ti rí òun nìyí look at it ẹ ti rí bí ṣèpù yẹn ṣe jáde síta space ní ṣòjòrò o ó yẹ kí n sún sẹ́yìn kẹ́rí dáadáa òun ni bó ṣe máa dúró re lára yín nì ṣe ti rí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sílẹ̀ ṣe máa só bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó ṣe gbé síta sí fún yín òun lẹ ṣe máa só I have different colors òun ní this is another color this one is gold and orange this one is yellow brown black another color ẹ̀ ní
This one is also purple, but this purple is different. Say le tí mo wọ̀ yìí. Ohun tún ni, this one is red and purple. Ó pọ̀ ṣé ti rí. Ó sọ fún yín pé I have more than 10 colors. Ṣé ti rí báyìí. Ṣé ti rí báyìí. Ṣé ti pé different colors. Ni mo fi hàn yín yẹn. Má yọ ní láìlọ́nù. Ọlọ́run ti bá mi ṣọ́ ti bá ṣe lè sí láìlọ́nù wá má ti dáṣẹ́ lẹ̀. Ohun nìyí. Ohun tún ni. Ṣé ti rí báyìí. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí mi first come first serve. Owó pọ́kú. Ohun ni mo tà. Ohun ni new arrival. Ó ẹ̀ṣẹ̀ dé ni. Ẹjọ́ bá mi ṣí ẹ̀ ìkúta oníbáyé yẹn nínú ìkọ̀ṣáyé yẹn nídológo àná. Ṣé ti rí different color. Ẹ wo ohun tí mo wọ̀ yìí ni. Ohun ni. This is it. Gẹ́gẹ́ di gẹ́gẹ́. Ẹ wo. Ó mú yes. Ẹ pè mí kẹ́ raṣọ. Ẹ pè mí o. Ẹ̀yin ìyá dùnú baba lálùbáríkà. Ẹ wá raṣọ o. Aṣọ ni mò ń tà o. Ẹ wá raṣọ. New ones. Ẹ ti rí bó ṣe rí. Ó yàtọ̀ sáwọn first set tata lọ. New ones. Mi ò ṣe kò gbà, máa wá ka ilé ta. Ẹ tún wele. Ẹ̀yin ìyá yìí bàbá. Alójú èèyàn ò gbọ́dọ̀ tóbi rọ̀gọ̀dọ̀ bí ojú mi yìí. Kó má rí wọn dáadáa. Débi tó máa select àwọn fine aṣọ. Ṣé ti rí this one is pure Ankara. Ẹ ti rí with big head tie. Ẹ̀yin tẹ́ bá sọ́ra tẹ́ ga. Gèlè igbó ti tó ràn. Jésù. Gèlè yìí àfẹ́ tó pa méjì. Abọ́ pa mẹ́ta gan. Gèlè tẹ́ wo yóò tó pa mẹ́ta. Gèlè yìí. Ohun ni. Ṣé ti rí tẹ́lẹ̀ ò jẹ́ aṣọ. Gẹ́gẹ́ aṣọ pa mẹ́fà ni. Ankara gidi. Orí tẹ́lọ̀ mi pé gan. Ẹ tún wá wele àdìrẹ. Ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ìkúta onídébáyé yín ẹ ṣàánú mi. Ẹ bá ṣí ẹ̀ wáṣọ. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. Ẹ tètè wá rajà. Ohun nìyí. Ẹ wo àdìrẹ tó mú yes. Ẹ wo wọ ẹ̀. Look at the design. Look at the front. Ẹ wo basket. Ṣé ti rí basket lọ́wọ́ ẹ̀. Basket níwájú ẹ̀. Basket nísàlẹ̀. Àdìrẹ. Ẹ tún wele báyìí. Àdìrẹ skirt and blouse. Àdìrẹ skirt and blouse. Ẹ ti rí. Skirt and blouse àdìrẹ. Ohun ni. Ìsàlẹ̀ náà ni. Ọkọ̀ ṣẹ́sì ni. On the stone. This is the skirt and the gele. You have skirt and gele. A ṣì ń bọ̀ lórí live show náà. This is another color fún ìyẹn. Ẹ wo. Àwọn míì tún lélẹ̀. Ó pọ̀. This one too is skirt and blouse. Wow. Jésù. Aṣọ yìí máa fine o. Ẹ̀yin náà ẹ wò ẹ̀yin ìyá mi. Ẹ wò aṣọ. Ilé yàtọ̀ sí gbẹ̀gbẹ̀. Ẹ wò ọwọ́ ẹ̀ nìyí. Ẹ wò full stone. Look at the back. Look at the front. Look at this. Look at it. Ẹ̀yin mọ́mì mi, look at it. Ṣé kí sáyé jù sọ́rùn kẹ́ wo bó ṣe máa rí. Bó ṣe máa fine. Gèlè ẹni, skirt ẹni. Àti bẹ́ẹ̀ lọ mi fẹ́ kí fídíò igun ẹ wo. Àti ẹ̀ tí kò data. Àti kò quarter. Another one. Ohun ni. Ó pọ̀. Ẹ bá gbó ta lẹ́nu. Mélòó mo fẹ́ kó. Ẹ rí. Ẹ jẹ́ wo bí a kámẹ́rà yín lè ṣe wálẹ̀. Ṣé ti rí inú bọ́ọ̀sì ta tí ń kó. Ó kúnnú ẹ̀. Ṣé ti rí. Ṣé pé mi tí kò débì kankan. Ṣé ti rí báyìí. Ó ti ń bá. Ó pọ̀. Àwọn míì tún lè. Ṣé ti rí. Wow. Ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì ẹ má miss ọjà wọ̀nyí o. Àwọn latest. Ẹ wo. Àwọn latest. Lady K
ò ṣeré o Lady K African West kò ṣeré o ó mu o àwọn eléyìí tẹ́ ẹ wò yìí òun ni first one tí wọ́n kọ́ ṣó lẹ́ẹ̀kan eléyìí kọ́lọ́kọ́lọ́ ẹ̀ làwọn eléyìí kọ́lọ́kọ́lọ́ size by size òun ni wọ́n kẹ́tìrì báyìí kó pọ̀ mbẹ́ tí n bá ní ká máa tu lọ fídíò yá àgùn kó má dẹ̀ lọ gùn jù so ẹ pè mí kẹ́ wá ra aṣọ o aṣọ rèé o aṣọ ni mò ń tà o òun ni àti jáde third one àbọ̀ wá bá dìyẹn ajá yẹn lórí live show ẹ wá ra aṣọ ẹ̀yin ìyá mi ó pọ̀ ó mu ẹ jẹ́ ra wọ sẹ́gbẹ̀ẹ́ kan a máa yanjú ẹ̀ ní daytime so ẹ má lọ ganu sí o ẹ wá ra jà mú fọlọ́ọ̀bẹ̀ yín o ẹ wá ra jà o ẹ ṣàánú mi o ẹ patronize mi o ẹ ní jẹ gbèsè ẹ ní ya wèrè o ibi ò ní ṣẹlẹ̀ sí yẹn patronize mi o níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò ti tèmi Lady K Ìfẹ́ Olúwa show the baby of Yorùbá nation the baby of Yorùbá nation the latest aláṣọ in Canada am meeting ẹ patronize mi ẹ jẹ́ wá bá mi rajà ojú òní tìyìn mi ò ní wá yín tì gbogbo ẹ̀yà láti ilẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń patronize mi ẹ ní wá kìsà kẹyà aṣọ ibi ò ní ṣẹlẹ̀ sí yín ìdààmú ò ní dé báyìí lọ́la láúlà wàlákùátà ilé abílíà ilé azim bó ṣe jẹ́ ẹ subscribe kẹtọ YouTube channel ire o mo níṣẹ́ tó pọ̀ láti ṣe I have to start packing them ó dàbọ̀.